lápá ọ̀dọ̀ tí yẹn jẹ́ kí n béèrè báyìí á ti tó bí ọjọ́ mélòó oṣù mélòó ọdún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ eré àgbéléwò. Ní tí mo ti bẹ̀rẹ̀ ó ti ṣe díẹ̀ ó ti tó bí ọdún 5 sí 6 sẹ́yìn. Ọdún 5 sí 6 àwọn kan ní Tanwa bébì ṣì ní industry ẹgbà kíni káwọn ológun ọdún sọ bẹ́ẹ̀ náà ni àmọ́ wọn kò ní fì síbì kan ká má rí dàkejì ẹ̀ níbòmí. Ìrìn àjò ọdún 5 sí 6 àti yín báwo ló ṣe rí? Ìrìn àjò yẹn ó dùn ó dáa àmọ́ ṣe mọ̀ kò sí bíyàn ṣe máa rìn torí ò ní mì. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A máa fọpẹ́ fún Ọlọ́run náà ni ibi iṣẹ́ téèyàn ti ń ṣe téèyàn ti ń bọ́ ara ẹ̀ téèyàn bọ́ ẹbí àti Tanwa òun tún dá òun tún rè àmọ́ ní ọ̀dọ̀ tìyín ìrìn àjò ọdún 6 àti rìbó ṣe tá gangan ló kọ́ yín níṣẹ́. Orúkọ ọ̀gá mi a máa jẹ́ Túnjí Tẹríba Omega. Àpapọ̀ ẹ̀mọ̀ pàwọn kan ní Mushin section ni wá àwọn tí Mushin olóòṣà àwọn kan ní yànà pàjá ládìgbò fún àwọn kan ní wíǹgì báyìí ní tiwa wíǹgì wo ni tiyín? Area ọgbà ń bì báyìí. Ọgbà níbí kọ́ṣẹ́ ẹ̀ ṣe freedom àbẹ́yìn ò ṣe freedom? Akọ́ṣẹ́ àṣe freedom lọ́dọ̀. Ṣé ẹ kàwé? As in kíkàwé lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ ni ṣe lọ iléèwé ẹ̀kọ́ gíga àbí bó ti ṣe? Bẹ́ẹ̀. Kẹ wá padà sí di acting ẹ dákun kí lẹ kà jáde ní school? Mo ka school start. Torí mi ń wò pé èèyàn tó fáìn tó báyà wá ní tíátà lòun fẹ́ lọ máa ṣe bóyá ẹ̀ bá ṣiṣẹ́ báńkì àbí kẹ́ ṣiṣẹ́ ìjọba níbi tó wá ti máa wọlé owó yóò máa wọlé lọ títí àbí ó ń wọlé lọ́dọ̀ tí ní? Owó ń wọlé ká dúpẹ́ fọlọ́. Ṣé ẹ̀yin sọ pé owó wà ń díẹ̀ torí pé ẹ ti produce àbí báwo? Owó wà ń díẹ̀ ibi tówó ti wà ń díẹ̀ ni pé tíyàn bá ti lè láfítà ìgbà tíyàn bá ti parí pé èèyàn kọ́ṣẹ́ yẹn tọ́lọ́dẹ̀ wàá ṣe tíyàn di pé èèyàn produce so from there èèyàn máa rí owó change díẹ̀ not much but èèyàn sì máa rí owó díẹ̀ but wọ́n tó ń rówó jù ní àwọn star artists because tá bá ti lè pè wọ́n síṣẹ́ iye báyìí láwọn fẹ́ gbà but tó bá ti di pé èèyàn ò tí ì fi bẹ́ẹ̀ di star èèyàn ò tí ì gbajúmọ̀ tí ò tí ì gbajúmọ̀ kò tí ì lè máa rí owó bẹ̀bẹ̀ àwọn tó ti ní òkìkí díẹ̀ dáadáa. Tá bá ní ká wò náà àwọn tó ti lókìkí náà ibì kan lọ ti bẹ̀rẹ̀ torí mi gan gbọ́ pé ọ̀dọ̀ àwọn Fádèyí olóró lẹ ti bẹ̀rẹ̀ máa bá wọn káṣọ ògùn dání bí kan fẹ́ ṣaàgùn síyàn wọn á ràn yín lọ bẹ̀ pé lọ́wọ́ bí ilé lágbájá ṣe rí o ká lè mọ bá a ṣe máa bẹ̀rẹ̀. Rárá o. A jẹ́ kí wọ́n parọ́ ọmọ yín nìyẹn dáàdì tó sọ̀rọ̀ yẹn parọ́ wọn dẹ̀ ń sọ pé àgbàlagbà ń parọ́ o. Ṣé ẹnu kọ́ṣẹ́ ti yín ó smooth tí a máa sọ pé ó smooth torí ẹ mọ̀ pé téèyàn bá gbé gbajúmọ̀ òṣèré wá téèyàn bá rí ẹni tí ò tí ì gbajúmọ̀ lọ títí náà ọ̀rọ̀ wọn máa ń yàtọ̀ tó gbajúmọ̀ adúpẹ́ fọlọ́run bó tilẹ̀ jẹ́ pé nígbà kan àmọ́ nǹkan ti yí padà báwo ló ṣe rí lọ́dọ̀ tí ṣé wọ́n máa ń dọ́gba tí gbogbo yín bá wà láwùjọ àbí wọ́n máa ń yọ àwọn kan sọ́tọ̀ wọ́n á ní àwọn èèpo kan rè àwọn àlìkámà kan rè kò yẹ kẹ́yìn jókòó ti star ẹ jẹ́ kí star wà níbí báyìí. Rárá o kò rí bẹ́ẹ̀ o nígbà táwa ń kọ́ṣẹ́ wọn ò sọ pé bóyá ibì kan kò rí bẹ́ẹ̀ nígbà táwa ń kọ́ṣẹ́ wọn ò dẹ̀ sọ pé bóyá ibì kan ni kẹ́nìkan jókòó sí tàbí ibì kan ni kẹ́nìkan má jókòó sí ṣùgbọ́n tí a bá wà ní rìhásà wọ́n máa ń bá wa sọ̀rọ̀ ìṣítí pé kò ń ṣe pé bóyá èèyàn máa rí star máa bẹ́ máa ṣe máa mọ̀ pé a gbọ́dọ̀ mọ̀ ń bára nǹkan tí a bá wá sí ìdí iṣẹ́ yẹn gangan ni kí a focus ní orí ẹ̀. Àbámá ní àìrí kan ṣe kan ló máa jẹ́ kẹ́lómi yá síbẹ̀ ṣó máa ń wùyàn lóòótọ́ torí ẹ má jẹ́ kí n parọ́ fún yín mi ò lè sí ìdíbi tán ti máa nà mí ara mi kọ ìyá ẹ mọ̀ pé àwọn kan wà bíi tèmi Kásùkájí community bank lè dárí mi ló mọ̀ má sọ̀rọ̀ sí mi wà gbélé yín ni tó bá ti lè mú ẹ jáde torí púpọ̀ náà tó tiẹ̀ tún máa ṣọ̀gá lórí yín gan wọ́n lè má tó yín lọ́jọ́ orí a mọ̀ pé téèyàn ò bá sinmi èèyàn ò lè dọ̀gá àmọ́ kàn ṣe bíi tẹ̀gbà o kan náà mi ìyá dá mi àgbọ̀ ìyá dá mi ìwọ̀n tó ń ṣe fún mi ní studio ìgbọ̀n tí n bá tún sẹ́kún báyìí dábì tuntun bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ gan mọ́ lálẹ́ mi o àmọ́ torí àwọn olólùfẹ́ mi máa tún jókòó ṣé kì í ṣe ìmẹ́lẹ́. Rárá o
kò kí ń ṣe ìmẹ́lẹ́ nǹkan tó ń yàn láti inú ọkàn yàn àǹtí yàn náà dẹ̀ fẹ́ jẹ́ nǹkan bẹ́ẹ̀ pé èmi náà mo fẹ́ jẹ́ nǹkan bí báyìí tí mi ò dẹ̀ fẹ́ kọ́ máa gbọ́ pé ohun tó ti lọ rí ìkọ àgbọ́pọ̀ lọ mọ́ kò ṣe mọ̀ ó ń yàn ni kò sí nǹkan tí yàn lè rí ń bẹ̀ wọ́n máa gbà náà ni. Àwọn okú wa ń kọ́ ṣáwọn náà fọwọ́ sí. Àwọn okú ṣé dáàdi wa ọkọ mi àbí. Dáàdi wa kọ́ dáàdi tí yín. Ọkọ mi fọwọ́ sí torí ọkọ mi láìkẹ́ ó dẹ̀ fọwọ́ sí ó fẹsẹ̀ sí. Kò sì ń dí tilé lọ́wọ́. Kò dí tilé lọ́wọ́. Kò dígbà tí bàbá bá ní àǹtí ìgẹ́ta síbi o lálẹ́ òní lórí Orísun ẹ ti understand pé ẹ wálẹ̀ lórí àzà. Irọ́ kò dí lọ́wọ́ kò díra wọn lọ́wọ́ rárá.